àkóbá àdábá ọlọ́run má jẹ́ á rí ọ̀rọ̀ tá ò mọ́wọ́ tá ò mẹsẹ̀ ọlọ́run má jẹ́ á rí. èyí náà ni mo tún fi ń kí alára mo kí ajérò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo tún kí ọwárangún àga pé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí lórí YouTube tá a ti máa ń gbọ́ra wa gbọ́ àkàgbádùn. bẹ́ẹ̀ ni Yorùbá dùn kà atótó arére Yorùbá dùn kà. ìwé bàbá wa olóògbé Ọládèjọ Òkèdíjì náà ni atótó arére ó là ń kà lọ́wọ́ ṣe gbàgbé bí tá a bá dé lásìkò tá a jọ gbọ́ra wa gbẹ̀yìn. irúkirú ọbẹ̀ kú láàtàn Àlàbá ṣe bẹ́ẹ̀ ó fẹ́ wọ́n jura o láìṣẹ̀ láìrò kọ́lọ́run máa ṣọ́ wa o ká má bọ́ sọ́wọ́ ká má ṣèrìn. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé Owólabí bàbá tó bí mi lọ́mọ. mo ní ṣàárọ̀ àwọn gá ni mí ọmọ oníbó ẹja ṣàárọ̀ gbágbà ìyàwó atárúgbó ṣe lóge ọmọ ṣàárọ̀ ọ̀gbẹ́ tòjú tẹ̀rùn oníbó àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo ní jẹ́ lómi. a tún ti dé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ́ ń gbádùn ẹ̀ ẹ jẹ́ ká máa like ká máa comment ká máa share ká tún máa subscribe torí pé àwọn onígbà òun gbọ̀wọ́ báwo bàbá òun gbọ̀wọ́ àwọ̀ àtẹ́ àwọ̀ àfàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. irúkirú ọbẹ̀ kú láàtàn Àlàbá wà lẹ́wọ̀n wọ́n ti ń sọ̀rọ̀ lórí bó ṣe ń pàdé àwọn èèyàn nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún 7 fún un lórí ẹrù ọ̀ràn tí Sámínù kó wá bá ṣọ́ọ̀bù tó fi dẹni tó ń tajà tí ó mọ̀ pé ẹrù olè ni. ojú ìwé 42 ege tó gbẹ̀yìn la ó ti tẹ̀síwájú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ibẹ̀ náà la parí ẹ̀ sí gbẹ̀yìn. ohun kejì tí Ṣítù tún fi yangàn ni àwọn obìnrin. kò sí irú obìnrin tí ò ní òun kò tí ì bá ṣọ̀rẹ́ rí. àní àfi bí Ọlọ́run bá tún bẹ̀rẹ̀ sí í ṣe àrà mìíràn sí wọn lára ni obìnrin kankan tún lè jọ òun lójúmọ́. bí ó bá ń dárúkọ àwọn olókìkí obìnrin báyìí ẹnu a máa ya gbogbo àwọn ẹlẹ́wọ̀n. bí ó sì ti ń dárúkọ ni yóò máa ṣàpèjúwe bí ìbọra sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan nínú àwọn obìnrin ọ̀hún ti rí àti ìṣesí ẹnìkọ̀ọ̀kan wọn bí wọ́n bá jọ ń ṣeré oge. Ṣítù àdárí pọ́n obìnrin tó bá kó lọ́nà tí kò sá ẹsẹ̀ ń dùn ni tàbí kò sì mọ ẹni tí òun kò lọ́nà. oṣù 6 péré ni Ṣítù ṣe lẹ́wọ̀n nígbà tí ó kọ́kọ́ wá. kí Àlàbá sì tó jáde lẹ́wọ̀n Ṣítù pààrà lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n ní gbogbo ìgbà tí kò bá fi sí lẹ́wọ̀n ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ó ń wá bẹ̀ Àlàbá wò nítorí pé wọ́n ti di ọ̀rẹ́ gidigidi. ọjọ́ kan báyìí ni Àlàbá ṣàdédé rí Sámínù ní òun wá bẹ̀ Àlàbá wò nínú ẹ̀wọ̀n ni. Àlàbá dẹ́yẹ sí pátápátá ó yàn lódì kò kí rárá tí ó fi lọ. nígbà tí ó lọ tán àwọn ẹlẹ́wọ̀n yòókù ń bi Àlàbá léèrè ìdí rẹ̀ tí ó fi ṣe àlejò tó wá kí bẹ́ẹ̀. Àlàbá ṣàlàyé títí ó sọ gbogbo ìtàn wọn láti ọjọ́ tí wọ́n ti jọ pàdé ara wọn lábẹ́ búkà ní Òròtó. ẹ̀ẹ̀kíní kẹ̀bẹ ẹ̀ẹ̀kejì kẹ̀bẹ ẹ̀ẹ̀kẹta làjẹ ǹjẹ tán. Sámínù ti ṣẹ̀mí kọjá pé kí n lè dáríjì í tí pé ó kó ẹrù olè fún mi tàkọ́ ló bí mi nínú ṣùgbọ́n lẹ́yìn tí kò sinmi nígbẹ́rẹ́ ìpàkọ́ kankan kí èmi náà lè máa ṣọ́ra kò tilẹ̀ yọjú sí mi rárá títí ẹjọ́ náà fi parí. àṣé ó tilẹ̀ wá ń wòran mi ó wá ń fi mí ṣẹlẹ́yà. bí Ọlọ́run sọ̀kalẹ̀ wá bẹ̀ mí n kò lè gbà mọ́. ṣùgbọ́n láìpẹ́ Sámínù tún wá àwọn ẹlẹ́wọ̀n mìíràn sì wá bá wọn parí ọ̀rọ̀ tó wà láàrin wọn. Ṣínà Jàtíọ́ ni ẹni tí ó ṣe agbẹnusọ fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n. kinní kan ni kò yé yín ẹ̀yin méjèèjì ẹni tó yẹ kí ẹ máa bájà ẹ ò bájà. àwa ara wa làwa ń bá ara wa jà. ajá wa ń jẹ òkú ajá àwa fúnra wa làwa ń ṣe ara wa léṣe. ibo ló ti yẹ káráàyè máa bá ara wa jà bí ó bá ṣe pé a ronú jinlẹ̀ ni. àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn aláṣẹ àwọn ọlọ́pàá àwọn olówó àwọn gbajúmọ̀ ibo la bá àwọn yẹn jáde náà ká tó wá bẹ̀rẹ̀ sí dojúkọ ara wa bájà. àwọn tí kò jẹ́ kí ayé rójú tí wọ́n ń purọ́ pé àwa ní yọ ayé lẹ́nu ẹnu wọn sì dùn wọ́n sì tún rẹ́nu sọ̀rọ̀ wọ́n wá fojú pamọ́ wọ́n ń ṣe bí wọ́n ń purọ́ rẹ̀ mọ́ wa. ẹni ebi ń pa tó jí búrẹ́dì gbé tó ń yà á jẹ wọ́n sọ ọ́ sẹ́wọ̀n ọdún 3. ẹni tó yíwèé ní báǹkì
ẹni tó jí owó tabua gbé níbi iṣẹ́ ọba bó bá ti rówó gba lọ́ọ̀yà tó rówó bọ adájọ́ nínú, wọn á sọ ọ́ sílẹ̀, wọn á ní kò jẹ̀bi. àwa sì wá tún máa bá ara wa jà. àwa tó yẹ ká pawọ́pọ̀ dá wàhálà sílẹ̀ fún wọn, àwa ń rẹ ara wa lẹ́pa, à ń bo ara wa lẹ́bù ẹ̀yìn. ǹjẹ́ èdè wọn kọ́ ló mú wa? bójú ò bá ti fálèfálè, ó yẹ kójú ó ti ọkọ ọlọ́mọge. nígbà tó sọ̀rọ̀ tán, ẹnìkankan kò fọhùn mọ́ nínú ẹ̀wọ̀n. aláṣẹ kì í sọ̀rọ̀ kí ẹnikẹ́ni ní kò fọ́re. tipátipá Àlàbá yọ́nú sí Sámínù. kò sì pẹ́ tí ọ̀rẹ́ wọn tún bẹ̀rẹ̀ sí fìdí múlẹ̀, wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ara wọn. ọwọ́n nìyàn ní mú ní pé ajá ní àwé. bí Ṣítù Adárípọ́ bá dé lọ́jọ́ ìbẹniwò, àwọn bíi Àlàbá, bíi Ṣínà Játíọ́, bíi Bàṣírù Omiata, bíi Gídíọ́nì Wòlíì, bíi Bọ́lárìnwá Abẹ́fẹ́lẹ́, bíi Àjàyí Dojúbolẹ̀ àti àwọn akọ mìíràn ayípo, wọn á ṣùbò, wọn á máa kí ara wọn, wọn á máa ṣa ara wọn. ọjọ́ kan tí Sámínù pàdé gbogbo wọn pọ̀, tí ó sì mú odidi páálí sìgá kan bọ̀ fún wọn, ni ó sọ Àlàbá ní labalábá nínú ẹ̀wọ̀n níbẹ̀. láti ìgbà náà ni ó ti di Àlàbá labalábá, irúkirú gbogbo, ọbẹ̀ ẹ̀kú láàtàn. nígbà tí Àlàbá yóò fi jáde, gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ ni ó ti jáde tán. ṣùgbọ́n bí àwọn kan ti ń lọ ni àwọn mìíràn tún wọlé, tí kò jẹ́ kí ó wà ní òun nìkan nígbà kankan. ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láéláé. ṣùgbọ́n Àlàbá tí ó wẹ̀wọ̀n yàtọ̀ gidigidi sí Àlàbá tí ó jáde lẹ́wọ̀n. labalábá ti gbà pé ẹni tí wọ́n torí rẹ̀ na òun ni òun kúkú wá padà fẹ́. ó pinnu pé iṣẹ́ olè tí òun kò tíì wọ inú rẹ̀, tí wọ́n gbé òun sí ẹ̀wọ̀n ọdún 7, bí òun bá kúkú wọ̀ kò burú. ó ní iṣẹ́ òtítọ́ kò gbé òun, nítorí ìgbà tí òun ṣòdodo ni òun wẹ̀wọ̀n. kí òun á dojú ìjà kọ ayé lókù, kí òun máa jà wọ́n lógun, kí òun máa ṣe aráyé ní ìjàmbá ló tọ́ sí òun. bí òun fi ojoojúmọ́ ṣe ayé lọ́ṣẹ́, tòun tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. bóyá ni òun ó tilẹ̀ lè gbẹ̀san oró tí ayé dá òun tán, ṣùgbọ́n òun ó gbìyànjú díẹ̀ ṣá. labalábá tó jáde lẹ́wọ̀n nìyí. àmọ́ ọmọdé níbi òun bá dàgbà, ẹ̀yìn ẹyẹlé ni òun ó máa fọ́ dànù lájà. ǹjẹ́ orí ẹyẹlé yóò jẹ́ kó dàgbà? orí 11 parí. irúkirú, ọbẹ̀ ẹ̀kú láàtàn. kábọ̀ sí orí 12 tí bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì pé àkórí rẹ̀ ní gbólóhùn kan lọ̀rọ̀ rẹ̀. ẹlẹ́wọ̀n mìíràn fẹ́rẹ̀ lè máa sunkún ní ọjọ́ tí ọjọ́ Àlàbá pé tí yóò jáde lẹ́wọ̀n. Àlàbá pàápàá kò mọ̀ bí ẹkún ló yẹ kí òun máa sun tàbí ẹ̀rín ló yẹ kí òun máa rín. ó sì ní bá lọ́nà kínní, òkú ọdún 7 ti kúrò ní àlejò ní sàárè. ènìyàn tó ti lò ọdún 7 lẹ́wọ̀n, ǹjẹ́ kò ti di onílé? ọwọ́ rẹ̀ ti wọwọ́ pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹlẹ́wọ̀n, ẹsẹ̀ rẹ̀ sì ti wọsẹ̀ pẹ̀lú wọn. wọ́n ti fẹ́rẹ̀ di ọmọ ìyá ara wọn. báwo ni wọ́n ṣe lè ya ara wọn kí ojú má ro wọ́n? Àlàbá mọ̀ pé àárò àwọn kan ó máa sọ òun, ayùn òun náà yóò sì máa yún wọ́n. wọn ò jọ máa dágbọ́n ara wọn. lọ́nà yìí, ìbànújẹ́ ni jíjáde tí Àlàbá jáde lẹ́wọ̀n jẹ́ fún un. bí ìgbà tí a bá fẹ́ ya èékánná lára ìka ni. lọ́nà kejì wàyí, wọ́n mú ẹyẹ nínú igbó, wọ́n dè é mọ́ àgò ike àti irin nínú ààfin ọba. wọ́n ń fún un ní àdídùn jẹ lójoojúmọ́. wọ́n ń fa aago rẹ̀ nù lásìkò. ẹyẹ tún ń dárò ilé, ó ń ṣe ilé mi o, ilé mi o. irú ilé wo ni ilé rẹ̀ ọ̀hún tí ó fi wù ju ààfin ọba lọ? ẹyẹ tó jẹ́ pé inú igbó ló ti wá, ìtẹ́ koríko níbi tó ń sùn. bí òní, kí òjò pa á kó fẹ́rẹ̀ kú. bí ọ̀la, kí ejò kó ẹyin rẹ̀ mì. bí ọ̀túnla, kí ìjì líle fẹ́ ìtẹ́ rẹ̀ dànù lára igi. síbẹ̀síbẹ̀, àgò ike kò kún lójú, ààfin ọba kò tẹ́ ẹ lọ́rùn. àdídùn tó ń jẹ kò fi lọ́kàn balẹ̀ láàfin ọba. ó ń kígbe ilé mi, ilé mi. àjòkó lè dùn kó nílé má relé rẹ̀. bọ́ńtàṣé ẹ̀wọ̀n a máa ṣe ibi re. nítòótọ́ kò sí ilé kan gún mọ́ tí òun rí kọrí sí. oko ìmínì ni kí òun wá máa lọ ni, àbí kí òun sì lọ dúró ní Ilé Ifẹ̀. ta ni yóò tún ṣàánú mọ́ bí òun bá sọ pé Ilé Ifẹ̀ lòun ó dúró sí? ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ kú, a ò tún lè rẹ́nì kankan.
tìrònú ni Àlàbá fi kó aṣọ rẹ̀ lọ́dọ̀ wọ́dà. Ó tún rántí aṣọ náà. Àṣé wọ́n fi pamọ́ fún òun ni láti ọjọ́ gbọọrọ yìí wá. Ó gbọn aṣọ náà gbúùgbúù, ó sì kó o wọ̀. Ó jáde lẹ́wọ̀n. Bí ó ti dé iwájú ọgbà ẹ̀wọ̀n, ó rí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan dúdú bìnìjọ̀, ó rí bọ̀bìnì. Ó dúró bọ̀lọ̀kù síwájú ẹ̀wọ̀n. Ó rí Sámínù tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yìí. Ó sì mọ̀ pé òun ló wá gbé. Bí ó ti rí Sámínù nínú rẹ̀ fọ̀, ó mọ̀ pé ẹni tí ó jẹ́ kí ayé ṣe òun nìyí. Nítorí náà, ó ní ó rọrùn fún òun láti dáríjì ayé ju Sámínù lọ. Ó pinnu pé òun kò ní bá Sámínù rìn mọ́. Ó tilẹ̀ wá tún pinnu pé òun ó tilẹ̀ yàgò fún gbogbo nǹkan tí Sámínù ń ṣe. Dára iṣẹ́ olè. Òun kò ní jalè náà mọ́. Òun ó mọ ọ̀nà mìíràn tí òun ó fi fìyà jẹ ayé fún ẹ̀ṣẹ̀ tí aráyé ṣe òun. Sámínù yan bọ̀ lọ́dọ̀ Àlàbá. Àlàbá mọ̀ pé yóò dàbí àbùkù bí òun kò bá yára mọ́. Nítorí náà, ó kì tẹ̀ríntẹ̀yẹ. Báyìí ṣáà ni Àlàbá fi bá Sámínù dé ilé. Tí Sámínù ń ronú ọ̀nà tí òun ó fi fà á padà sọ́dọ̀. Ó yẹ ká máa lọ sílé mi. Ilé tìrẹ náà ni. Àlàbá kò dáhùn. Mo tilẹ̀ ti gbàgbé pé o ti kúrò nílé kí n tó wá máa ṣàtìpó ní Ifẹ̀. Bí mo ti ń kọ́lé mi lọ́wọ́ ni mò ń rántí rẹ. Ajá ò ṣáà gbọdọ̀ gbàgbé olóore. Àgùntàn ò jẹ́ gbàgbé eléèrí bọ̀rọ̀bọ̀rọ̀. Inú tún run Àlàbá wá ṣùgbọ́n kò fọhùn. Kí òun ṣáà dé ilé Sámínù. Kí òun kọrí sí ibi tí òun bá máa lọ. Ibikíbi ló lè jẹ́. Ṣùgbọ́n kò ṣáà gbọdọ̀ jẹ́ ilé Ifẹ̀ mọ́. Kò sì gbọdọ̀ jẹ́ ọ̀dọ̀ Sámínù. Kí òun ti ilé rẹ̀ mú ọ̀nà òun pọ̀n. Nígbà tí wọ́n dé iwájú ilé Sámínù, tọkùnrin tóbìnrin ló sáré pàdé wọn lọ́nà. Èyí tí ó ya Àlàbá lẹ́nu jùlọ níbẹ̀ ni pé bí wọ́n ti yọ ni dùndún sọ. Àṣé Sámínù ti pèsè sílẹ̀ rẹpẹtẹ. Mílíọ̀níà, ọkọ Sàfúrátù, gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Ẹni tó lówó lọ́wọ́ kì í sọ̀rọ̀ púpọ̀. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Mílíọ̀níà, àwo labalábá. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Mílíọ̀níà, ọkọ Mọ́ríyámọ̀. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Mílíọ̀níà, bàbá Àdíjátù. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Ẹni tó lówó lọ́wọ́ kì í sọ̀rọ̀ púpọ̀. Gbólóhùn kan lọ̀rọ̀ tirẹ̀. Bí ìlù, ṣẹ̀kẹ̀rẹ̀ àti aró ti ń dún nìyí. Sámínù ti fi ijó bẹ́ẹ̀. Láìpẹ́ ijó náà bẹ̀rẹ̀ sí ràn bí iná. Gbogbo ènìyàn ń jó. Sámínù ń fi owó mú wọn lórí bí ẹni ń lu ewé ẹ̀kọ. Ó náwó náà ó pọ̀. Kò pẹ́ Sámínù ní kò burú o, ẹ kú àríyá. Aago 8 alẹ́ gan-an ni eré yóò tó bẹ̀rẹ̀. Àmọ́ ẹ máa jẹ, ẹ máa mu. Kí kálukú sì máa gbádùn bó bá ti wù ú títí di ìgbà náà. Àlàbá kò wá lè dákẹ́ mọ́. Ó súnmọ́ Sámínù. Ó sì bíi pé Sámínù, ìnáwó wo ló ń ṣe rí? Bẹ́ẹ̀ làábi ni labalábá. Bí inú ènìyàn bá dùn, ó yẹ kí olúwa rẹ̀ ṣàmì sí ọ̀gangan àkókò tí ìdùnnú náà bá a. Òní tí ìwọ jáde láti inú ẹ̀wọ̀n wá bá mi yìí, ọjọ́ ayọ̀ ni fún mi àti fún gbogbo ènìyàn mi gbogbo pátápátá. Ẹnìkan máa rí ayọ̀ rà lọ́jà. Ìwọ ṣáà dẹ́mí lẹ́kẹ títí di ìrọ̀lẹ́ kí o wá wo gọngọ tí yóò sọ. Má jẹ́ kí n máa fẹnu ròyìn sílẹ̀. Àlàbá mi rí kò lè fọhùn. Ṣé Sámínù wá rò pé òun tán ràn nìyí? Ó wá múlé pọntí. Ó mọ́nà roka. Ó ń fi gbogbo agbada dínran. Ìbá kó tìjú tà kó ṣẹnu fóró níjọ́sí. Ǹjẹ́ òun ìbá jẹ irú ìyà tí òun jẹ? Òun wá jìyà tán. Ó wá fẹ́ fi àjò irọ́ pa àṣìṣe rẹ̀ rẹ́. Ohun tí wọ́n ní kí òkò bó bọ̀ kò lè bọ́. Ó ní òun lè bọ abẹ́rẹ́ lóru. Ǹjẹ́ ẹni tí kò bá sì mọ bí ọ̀rọ̀ ti jẹ́ kò ní sọ pé ọ̀rẹ́ kò tún lè ju irú èyí lọ nítorí àpọ́nlé náà papọ̀ jù. Sámínù mú Àlàbá wọ inú yàrá kan lọ. Labalábá, yàrá rẹ nìyí láyé lọ́run. Ìwọ ló ní. Bó bá ti wù ọ́ ló lè ṣe níbẹ̀. Ẹlẹ́mu kankan kò sí tí ó lè mú ọ. Ohun tí o bá ṣe níbẹ̀ kò sí ẹni tí yóò béèrè. Àṣegbé ni nílẹ̀ yìí o. Àlàbá yẹ yàrá náà wò.
ibi tí ó sì ti ń yẹ̀ ẹ́ wò ni ó ń gbọ́ tí Sámínù ti ń ránṣẹ́ fún ọtí kan báyìí tí ó sọ pé ó ṣẹ̀ṣẹ̀ dé sí ìlú nínú ṣọ́ọ̀bù kan tí ó dárúkọ. Ẹnikẹ́ni kò tí ì tọ́ ọtí náà wò nílẹ̀ yìí. Ibi àṣeyẹ alẹ́ yìí ni a ó ti gbà bálé rẹ̀. Àlàbá bá ìpààrọ̀ aṣọ méjì lórí ibùsùn tí ó wà ní yàrá tí Sámínù fi jíǹkí rẹ̀. Gíní kan, léèsì kan, àtẹ̀wò àti ṣòkòtò. Fìlà ẹ̀bọ̀ méjì wà níbẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ náà ni pààrọ̀ bàtà méjì. Àlàbá ń ronú. Sámínù ni ọkọ Sàfúrátù. Òun náà ni ọkọ Mọ́ríámọ̀. Òun náà sì tún ni bàbá Àdíjá. Òun náà ni mílíọ̀níà. Àlájì sì tún ni. Ṣùgbọ́n Àlàbá ńkọ́? Ẹlẹ́wọ̀n tó ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n ọdún méje dé. Ọkọ òfurugbádá. Bàbá òdo. Àlàsílẹ̀ ẹlẹ̀. Kò sì sí kọ́bọ̀ lápò. Ilé Sámínù ni òun sì ń gbé. Tó ayé ń lọ, à ń tọ́. Nígbà tí ó di ìrọ̀lẹ́, agbo ìjókòó níwájú ilé Sámínù, àwọn kan ti pàtí bàbà síbẹ̀, wọ́n sì ti to iná aláràbarà mọ́ ọ lára. Àwọn eléré ti wá de ohun èlò orin wọn mọ́ wáyà iná náà. Kíákíá sì ni eré bẹ̀rẹ̀. Àwọn eléré náà ń gbá awọ káfímọ́ bẹ́ẹ̀. Ṣínà Jàtíọ́ ni ó ṣe alága. Àwọn ìsọ̀gbè rẹ̀ sì jẹ́ àwọn obìnrin tó tó pè lóbìnrin. Ẹnìkọ̀ọ̀kan nínú wọn tó ẹni tí ènìyàn lè gbàwé wòran tì. Góòlù ń tàn yinrinyinrin létí, lọ́rùn, láyà, lọ́wọ́ àti lẹ́sẹ̀ gbogbo wọn. Ẹ̀kún ife bíà dìde lórí tábìlì, agbéra agbọ̀nà fún. Adi firifi lọ́hùn-ún, òfìfo ife á sì padà sórí tábìlì. Bí ọkùnrin ti ń dafe ni obìnrin ń dafe, àfi bí ẹni pé omi àmù ni wọ́n ń mu ni. Mílíọ̀níà wo ẹ̀wù Àlájì látòkèdélẹ̀. Mọ́káwé orí rẹ̀ ń ṣẹ́jú wín. Obìnrin dúdú kan pásọ́rọ́ báyìí ń rọ̀ mọ́ káàkiri agbo. Kò sì pẹ́ tí Àlàbá fi mọ̀ pé ìyàwó rẹ̀ kékeré tí ń jẹ́ Mọ́ríámọ̀ nìyí. Obìnrin náà dára bí egbin. Ó tó rà lẹ́gbẹ̀rún àpò. Obìnrin náà lo ọ̀ṣọ́ olówó iyebíye. Obìnrin mìíràn tún jókòó tì lórí tábìlì tí ó wà. Àlàbá gbọ́ pé ìyáálé ni èyí. Orúkọ rẹ̀ ń jẹ́ Sàfúrátù. Obìnrin rẹpẹtẹ ni. Kò ga tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí irú àwọn eléyìí wà ní ọlọ́mọge, àràgà ni wọ́n. Síbẹ̀síbẹ̀ nísinsìnyí pàápàá kò tí ì tán rárá. Ó sì wà bí ẹ̀wà. Ó rọra mọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ ni. Sámínù ní ojú ọ̀nà fún obìnrin. Ká tún fi mọ̀ bẹ́ẹ̀. Dàńdógò sányán ni Ṣítù Adárípọ́n wọ̀. Pẹ̀lú ṣòkòtò kámù. Owó run sí jákàn tí wọ́n ṣe sí wọn lára. Firifiri ni aṣọ sányán tún hàn nínú òwú tí wọ́n fi kó jákàn náà. A ṣẹ̀ṣẹ̀ lè máa sọ ti góòlù, kúpà, ṣéènì, aago ọwọ́ àti fìlà onídẹ tí ń tàn yinrinyinrin. Gbogbo ara rẹ̀ ló ń ṣáná ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀. Àwọn obìnrin tó rọ̀gbà ká kò níye. Ibi eré ọjọ́ náà ni Àlàbá ti mọ orúkọ wọn nígbà tí Ṣítù ń pè wọ́n ṣeré. Ìdí àràbà, sá. Ìdí arẹrẹ, sá. Ẹ̀yin méjèèjì, ẹ máa fọtí sí mi lẹ́nu. Bí ó bá ti pe ẹnìkan, Àlàbá wo ẹni tí yóò dáhùn. Ó wá mọ̀ pé àpèjúwe ìdí oníkálukú ni Ṣítù fi sọ wọ́n lórúkọ. Èyí tí ń jẹ́ ìdí arẹrẹ, rẹ́rẹ́rẹ́ ní ìdí rẹ̀ tẹ́ ní tòótọ́. Èyí tí ń jẹ́ ìdí òsè, ọwọ́ ènìyàn 6 kò lè ká ìdí rẹ̀. Ìdí ayùn rẹ̀ náà wà níbẹ̀, àti ìdí ìkán, àti ìdí àtòrì. Ìdí àtòrì yìí rí lẹ́gẹ́lẹ́gẹ́. Ó fẹ́rẹ̀ lè kàn sí méjì. Ìdí òró náà wà níbẹ̀ pẹ̀lú. Bí ìdí wọn ti yàtọ̀ sí ara wọn ni ojú wọn náà yàtọ̀. Àti adúmáadán, àti apọ́nbéporẹ́, àti ọlọ́mọṣẹ́, gígùn, kúkúrú, kò wá sí èyí tí kò jẹ́ ojú ní gbèsè. Tèsì ni wọn ò fi ní ju 12 lọ, kò sì sí àṣàdànù kankan nínú wọn. Ohun tó bá ṣà ń wú ni ní pọ̀lọ́lá ẹni. Ṣítù Adárípọ́n kúndùn obìnrin púpọ̀. Ràsákì Báńgbádé jókòó pẹ̀lú Àlímọ́tù ọmọọba. Ojú rẹ̀ ń pọ́n kẹ̀ríkẹ̀rí. Ó ń kọ yẹ̀rìyẹ̀rì. Bó ti ń mugbó, bẹ́ẹ̀ ló mu sìgá. Kò fẹnu kan bíà rárá. Àfi kìkìdá ọtí líle, jíìnì, wísíkí, bíráńdì. Láwo oore ṣọ́bìrì kò fìdí lélẹ̀ nígbà kankan. Ijó ló ń jó. Àdájọ́ ijó sì ni. Kì í gbé obìnrin kankan jó. Bó sì ti ń jó ló ń kọlu àwọn tó jókòó. Tó ń dìgbò lu tábìlì.
tó ń tẹni ẹlẹ́ni lẹ́sẹ̀ mọ́lẹ̀ kiri. Òjò bẹ́ẹ̀ nìkankan ṣọ̀rẹ́, ẹni èjì bá rí lè jí pa. Orú omẹ́ni ọ̀wọ̀. Tábìlì ọ̀tọ̀ ni Yétúndé Ayílukọ́ dàgbà. Àlàbá gbọ́ pé àwọn ọkùnrin tó ń kó jẹ̀ ló fi yí ara rẹ̀ ká. Àwọn ọkùnrin yìí ní ṣiṣẹ́ agbára tó bá ní ṣíṣe. Ọ̀dọ̀ rẹ̀ sì ni wọ́n sùn lálaalẹ́. Wọn ò nílé tí wọn ó padà rè. Àwọn kan tilẹ̀ ní Yétúndé a máa pín oorun láàrin wọn ni bí ọkùnrin aláya púpọ̀ ti ṣe láàrin àwọn ìyàwó rẹ̀. Irú aṣọ kan náà ni gbogbo wọn wọ̀. Léèsì, bùbá àti ṣòkòtò. Aṣọ yìí kan náà ni Yétúndé fi ṣe ìró àti bùbá. Gèlè tí ó wé ni àwọn náà dá ní fìlà. Yétúndé ní dáṣọ fún wọn. Ẹni tó bá rìn jìnnà yóò dé ibi tí wọ́n ti fi odó ìbúlẹ̀ gúnyán. Yóò rí ibi tí wọ́n ti fi òwú aláǹtakùn ń ṣọ. Yóò jẹ nínú ọbẹ̀ tí wọ́n fi epo alákàn sè. Ara n ò rí ọrí ní ti Yétúndé Ayílukọ́. Ìròyìn rẹ̀ kò ṣeé máa rò. Lẹ́yìn wọn pátápátá ni tábìlì Àyìndé Kòséwu wà. Òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀, Kírúkírú, Jọ̀jọ̀ ọrùn àgùntàn. Ọ̀kan òjọ̀kan ni wọ́n, ṣùgbọ́n èyí tí ó lẹ́wà jù nínú wọn ló fojú jọ ìnàkí. Òmíràn ń bẹ nínú wọn, bí aboyún bá wò ó, oyún inú rẹ̀ á bù dànù. Bí àgàn tí ojú ọmọ ń pẹ́ bá fojú kàn wọ́n, bó ti wù kó pẹ́ tó ti ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run, yóò gbọ́n rí, yóò wí pé, ìwọ Ọlọ́run ọba, bó bá ṣerú àwọn wọ̀nyí nìkan ló kù lọ́dọ̀ rẹ, má wulẹ̀ tí ì dá mi lóhùn. Àkókò òbí sàn ṣẹ́ irú ìwọ̀nyí. Wọ́n mu ọtí rọ̀bìrọ̀bì bí ìgbà tí ìsín bá ń mumi. Wọ́n mu gbó bí ìgbà tí adẹ́sà bá ń rú ìtùfù. Bẹ́ẹ̀ ni wọ́n ń jó bí òkòtó tí wọ́n ń kígbe àkésùwádìí bí wèrè. Ọ̀kan nínú wọn tí wọ́n pè ní Búsàrí orí ọká bẹ̀rẹ̀ sí jó. Ó mú ìgò bíà kan, ó fi eyín sí ìdérí rẹ̀, ó tú ọtí inú rẹ̀ dà sátàrí, ó fi ọwọ́ ọ̀tún gbá ọrùn ìgò mú, ó sì fi tòsì gbá ìdí ìgò mú. Ó wá ká orúnkún kò, ó gbé ìgò náà lé tí ìgò fi fọ́. Ó wá sọ èyí tó wà lọ́wọ́ òsì sílẹ̀, ó wá mú ti ọwọ́ ọ̀tún, ó fi ń dá egbò sí ara rẹ̀ lára. Gbogbo ènìyàn sì ń rẹ́rìn-ín. Lójijì ló sọ ìgò náà sókè, ẹ̀kúfọ́ ìgò sì balẹ̀ láàrin agbo ijó. Ṣùgbọ́n Ọlọ́run ṣe é kò pa ẹnikẹ́ni lára ju Búsàrí orí ọká fúnra rẹ̀ lọ. Akíwárápá tó ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́, ta ní fìtínà rẹ̀ tó bí ó ti ń ṣe ara rẹ̀. Búsàrí orí ọká fò sókè, ó kígbe tòò, ó sì balẹ̀ bàmù. Ṣùgbọ́n ẹnikẹ́ni kò bìkítà. Àlàbá ń rò pé bẹ́ẹ̀ ni wọ́n sì kó eléyìí jáde ní ìjọ́ kẹjọ. Wọ́n ló ya jàǹdùkú kalẹ̀ yìí, àkúdàrò lásánlàsàn. Àwọn onílù mú wọn kì lọ́kọ̀ọ̀kan. Àwọn jànmọ́ náà sì náwó bí ẹlẹ́dà. Wọ́n fa kọ́rẹ́ǹsì yọ bí ẹni ń fi ewé igi ṣeré nínú oko. Wọ́n bu owó yà bí ẹni ń bu erùpẹ̀. Gbogbo bí wọ́n ti ń ṣe tó yìí, inú Àlàbá kò dùn. Ara kò ya. Òun ni Sámínù ń ṣe ayẹyẹ fún, ṣùgbọ́n kò mọ èyí tí ó ń rò jù níbẹ̀. Bóyá ìwà tí Sámínù hù sí òun tẹ́lẹ̀ ni o, tàbí ayé tó kúkú le koko mọ́ òun tí abẹ̀bẹ̀ òun ṣáà máa ń fi ibi pẹlẹbẹ lélẹ̀. Ọkàn rẹ̀ sọ fún pé òun ti di ọ̀tá ayé àti gbogbo aráyé. Gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wọ̀nyí kò sì lè ra òun padà. Ṣùgbọ́n ohun yòówù tí òun ò ṣe, àdáṣe ni òun ò ṣe. Bí òun kò sì sílẹ̀ dá ṣe, kò ní ṣe pẹ̀lú Sámínù, tàbí nítòsí rẹ̀, tàbí ní sàkání rẹ̀. Àlejò kan dé bá wọn níbi ijó, ọmọkùnrin ṣọ́ṣọ́rọ́ kan ni. Àlàbá kò tí ì rí níbẹ̀ látìgbà tí ijó ti bẹ̀rẹ̀. Bí ó ti dé ni ó bẹ̀rẹ̀ sí jó lẹ́sẹ̀kẹsẹ̀. Ó nawọ́ gbé ìgò bíà kan lórí tábìlì kan nítòsí. Ẹnikẹ́ni kò ṣẹ́ wò. Ó ti orí rẹ̀ bọnu. Ó fi eyín ṣí ìgò, ó sì ń dààmú láì lo ife. Sámínù dìde nílẹ̀, ó wọlé lọ. Àlejò tó ń jó tó sì mu tí yìí náà wọlé tọ̀ lọ. Ó gbé ìgò ọtí rẹ̀ lọ́wọ́. Láìpẹ́ ó padà sóde. Ó sì lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ onílù. Ó fetí kọ ọ̀gá wọn létí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìlú dá, tí ẹ̀rọ ìfisọ̀rọ̀ àwọn onílù sì bẹ̀rẹ̀ sí bú. Àlájì wa Sámínù Mílíọ́níà ní kí a sọ fún gbogbo yín pé bí aré yìí ti ń dùn tó, kò tí ì lárinrin tó, nítorí náà
wọ́n ní kí gbogbo àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé wá rí àwọn o. Wọ́n tún bẹ̀rẹ̀ sí í lùlù. Àlàbá rí i pé Àyìndé kò séwu lọ dúró sí ẹnu ọ̀nà àbáwọnú ilé. Ràsàkì Báńgbádé, Àlímọ́tù ọmọọba, Ṣínà Jàtíọ́, Yétúndé Ayílukọ, Ṣítù Adárípọ́n, Láwóore Sọ́bìrì àti Ìdí Àtòrí ń wọlé lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ijó kò tilẹ̀ wá lárinrin rárá mọ́. Àlàbá sì pinnu pé òun ó wọlé lọ sùn. Nígbà tí ó dé ẹnu ọ̀nà, ó rí i pé Tándí ni Àyìndé dúró dí ojú ọ̀nà. Àlàbá fẹ́ yẹ̀bẹ kí ó gba ẹ̀gbẹ́ rẹ̀ lọ. Ṣíọ̀! Àyìndé ta á láyà, ó sì fìdí jálẹ̀. Wérémọ́sá sì ni àwọn bí ìnàkí ọmọlẹ́yìn Àyìndé bò ṣíanṣían. Wọ́n kì í mọ́lẹ̀, wọ́n sì lu wàbíwọ́sí sí i lára. Wọ́n dáwọ́ bò ó lù. Ọpẹ́lọpẹ́ Sámínù tí ó sáré dé, tí ó ń kígbe pé ẹ fi sílẹ̀, ẹ fi sílẹ̀. Ẹ ò gbọ́ tí mo sọ pé àlejò wa pàtàkì tí à ń ṣayẹyẹ fún lálẹ́ yìí nìyẹn ni. Wọ́n fi sílẹ̀. Kò kúkú ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn dàbí kò gbọ́kàn ni. Àṣẹ tí wọ́n ti fún wọn ni pé bí ẹnikẹ́ni bá fẹ́ yọjú ràn kí wọ́n bà á láyé jẹ́. Wọ́n padà sídìí tábìlì wọn. Wọ́n tún bá fàájì tí wọ́n lọ bí ìgbà tí nǹkan kan kò ṣẹlẹ̀. Àlàbá tún tẹ̀wọ̀n dé, ó tún wá jìyà. Kí ló ṣẹlẹ̀? Níbi ayẹyẹ pé Àlàbá tẹ̀wọ̀n dé nílé Aláàjì Sàmínù. Ojú ìwé 121 ibẹ̀ la wà o. Orí 12 ni èyí tí òǹkọ̀wé pè ní gbólóhùn kan lọ̀rọ̀ rẹ nínú ìwé Atótó Arére láti ọwọ́ bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Yorùbá dùn kà, Atótó Arére. Atótó Arére, Yorùbá dùn kà. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tẹ̀ ń gbádùn ẹ̀. Ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, kẹ́ tún máa subscribe sí. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé, ọmọ bíbí Owólabí lèmi ń ṣe. Mo ní ṣàárọ̀ àwọn gani mi oníbó ẹja, ọmọ ṣàárọ̀ ọ̀gbẹ́ tó jù tẹ̀rùn oníbó àwọ̀ ọwọ́ tán ibú gbogbo ní jẹ́ lómi lómi. Ó tún dìgbà míì tá ó tún máa pàdé. Títí ìgbà náà, ìpàdé wa lóyìn ládùn.